السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العزة والجلال. سبحانك يا الله، سبحانك يا حنان، سبحانك يا منان، سبحانك يا ديان، سبحانك يا سلطان. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم، وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. أما بعد، أكرمني كيكولا bí àlàáfíà Ọlọ́run orí ajé ìtẹ́tẹ́ Ọlọ́run kó máa bẹ́rẹ̀ kọ̀ọ̀kan wá gbé. àwa bẹ̀rẹ̀ lénìí pẹ̀lú pàtúndà ọpẹ́ fún Ọlọ́run ọba òun náà ni ọba tó kò ní mímọ́ fún ní gbogbo sọ́mọ̀. ọba yìí náà lákì sọ́mọ̀ tọ́lọ́wọ́n bá dá àfi kí tẹ́nìkan kò lè dárú rẹ̀. ilẹ̀ tọ́lọ́wọ́n bá dá àfi kí Ọlọ́run tẹ́nìkan kò lè dárú rẹ̀. atẹ́gùn tọ́lọ́wọ́n bá dá àfi kí Ọlọ́run tẹ́nìkan kò lè dárú rẹ̀. ẹ̀rí páwọn kan ṣe èsì fún wa, wọ́n bá ṣe èsì ìjọ lè dàbí èsì tọ́lọ́hún, èsì tó ní fọ́ọ̀tì, èsì Ọlọ́run ò ní fọ́ọ̀tì láti jẹ́ tọ́lọ́hún àti dà ó bá ń ṣe Allahu Akbar. atẹ́gùn Ọlọ́run ò ní fọ́ọ̀tì rí, àmọ́ èsì tí wọ́n bára yóò ní fọ́ọ̀tì, èyí sínú mọ́tò yẹn yóò ní fọ́ọ̀tì. wọ́n ní gáàsì tán nù ẹ̀, gáàsì tọ́lọ́hún ò tán àfi gáàsì náà tó fi kí Ọlọ́run. a tún fi òjò tọ́lọ́hún bá ń rọ̀ láti sánmọ̀ a tún fi kí Ọlọ́run. tẹ́nìkankan ò lè ṣerú ẹ̀ láyé pé èmi náà fẹ́ rọ òjò láti sánmọ̀, kò sẹ́dá Ọlọ́run tó lè ṣerú ẹ̀ láyé àfi kí Ọlọ́run. a tún wá fi agbára Ọlọ́run tọ́lọ́run tún wá fi mú omi jáde nínú ilẹ̀ a tún fi kí Ọlọ́run náà. èmi pẹ̀lú ẹ̀rọ sọ pé ó lè rú ẹ̀ ṣe ògbẹ́ kànga ẹ̀jẹ̀ mo gbẹ́ kànga wọn fà mí jáde mẹ́ ẹ̀ má fà á tọ́lọ́run bá ní kí kànga wọn kó má sùn mí mọ́ kí ló ṣe fún ìwọ Ọlọ́run lólómi tó wà mẹ́wọ́ lólómi ni ìwọ tó gbẹ́ kànga tó wá sọ tó bẹ̀rẹ̀ sí ta fáwọn èèyàn tó ní ẹ̀ẹ́dọ̀rọ̀ mélòó ló fà mẹ́ta ni iye báyìí ni iye báyìí ni iye báyìí ni Ọlọ́run ló fún ẹ lọ́fẹ̀ẹ́. àwọn tá a sọ ẹ́ńjìnì sí tá a fi ń fà jáde Ọlọ́run ló fún ẹ. ìjọ bá halẹ̀ jù tó bá gbàgbé Ọlọ́run sì ní kómi náà gbẹ kó gbẹ lọ́nà mẹ́wàá kó sì lè yọ mi mọ́. kábíyèsí Ọlọ́run ẹni gbọ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ o ń ló dájú pé mọ́ tún bí bàtà tó bá Ọlọ́run á sì lè kó pa fún sálẹ̀ omi náà tọ́nà kò sí kankan bẹ́ẹ̀ mọ́. a fi gbogbo yẹn náà tó fi kí Ọlọ́run. oorun tẹ́mi pẹ̀lú ẹ̀ tó wá ń sùn èmi pẹ̀lú àmọ́ bá ṣe ń sùn tá a bá fẹ́ sùn nísìnyí mo fẹ́ sùn gbà wo ló sùn sọ fọ́nà pé Ọlọ́run mo fẹ́ sùn láago mẹ́jọ bóyá aago mẹ́jọ yẹn tàdé ló mọ̀ kó sùn ìwọ tó ti sùn lóò ní mo yá aago tó sùn náà aago tó fẹ́ jí nìkan tí ló mọ̀ sọ aláàmù tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ó dún tó ò ní gbọ́ mọ́ ní ìtẹ̀pá aláàmù ti dún ajé ta ló ń jí wa Ọlọ́run ni o. mo wá fi kíkí tọ́lọ́run fi ń jí wa agbára tọ́lọ́run fi ń jí wa tó fi ní ká máa jí tó fi ní ká máa sùn àfi gbogbo agbára náà àti fi kí Ọlọ́run. àwa tó tọrọ ọ̀gẹ̀ fún anabi wa Muhammad ọlọ́ba àṣẹlẹ́kùn ká anabi kẹ́ bí o ṣe kẹ́ anabi wa Ibrahim Ọlọ́run ìbùkún bá a ṣe fún anabi wa Muhammad kẹ́ bó ṣe fún anabi wa Ibrahim ní gbogbo ayé tó fi máa dọ̀gbé Ọlọ́run torí bẹ́ẹ̀. ní orí ètò wa náà látúndé lè ní mùsùlùmí òdodo gẹ́gẹ́ bí a ti mọ wá níjọ́ mẹ́jọ ní iléeṣẹ́ wa OJB TV Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. ìdò lórí ọ̀rọ̀ táwa ń bá lọ láti bí ọ̀sẹ̀ méjì báyìí tẹ́lẹ̀ jẹ́ ọ̀sẹ̀ kẹta tí à ń bá ọ̀rẹ́ náà bọ̀ òun náà ni pé jẹ́ ta ló yẹ ká gbójúlé ta ló yẹ ká gbára lé. ǹjẹ́ tọ́lọ́run bá ti dé mi pẹ̀lú ẹ̀ tó ti dá wa lálá tán tó ti fún wa ní gbogbo nǹkan tá a fẹ́ tán ǹjẹ́ ta ló yẹ ká fojú gbé ọ sọ́lọ́run yẹn ló yẹ ká fojú gbé ọ nàbí èèyàn mi já fojú gbé Ọlọ́run mo fẹ́ já ẹni ṣọwọ́n náà tó fẹ́ ká já fojú gbé Ọlọ́run yẹn Ọlọ́run tó bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ kan láàyè kan náà Al-Qur'an Ọlọ́run ní bismillahir rahmanir rahim innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum. Ọlọ́run nígbà tó ti gbàgbà tí mo sọ ẹ́ dèèyàn tán gbogbo tó fẹ́ láyé mo ti fi lé ẹ lọ́wọ́ tán o ti wà ń pò tó wù ẹ́ o ti ganú ayé o ti àkọ́yà gbogbo kan tó fẹ́ ní o ti tú ẹ lọ́wọ́ láti tú ẹ lọ́wọ́ ìdùnnú ti tú ẹ lọ́wọ́ ìwọ náà ti wà presentable ní gbogbo òta pé àwọn ọ̀dẹ́rẹ́bù chairman àwọn èèyàn ti ń gbẹ́rí fún àwọn èèyàn ti ń dúró díẹ̀ wọ́n tó sọ̀rọ̀ àwọn èèyàn ti ní àga ọ̀nẹ́rẹ́bù rí wọ́n ti ń yàgẹ́ ẹ sọ́tọ̀ wọ́n ti ń kún ẹ lé o ti ń jẹ tàárọ̀ o ti ń jẹ tọ̀sán
o ti ń jẹ talẹ́ o ti ń jẹnu rọ̀ o ti lè wọṣọ méjì lójúmọ́ bó ṣe wù ẹ́ òun rówó ná bó ṣe wù ẹ́ ọlọ́run wá ní àwọn tóun ó gbà lẹ́rú lọ́dọ̀ òun alladhina idha zukira Allah àwọn tó yẹ pé kí ni tí wọ́n bá dárúkọ èmi ọlọ́run létí wọn wọ́n gbà bí nǹkan kankan dé tó jẹ́ pé àrà ọlọ́run rí wajilat qulubuhum ọkọ̀ wọn gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ àmọ́ wọ́n ní ìsìn kò dáyàn lóko o wá ní ẹ̀fọn gbẹ̀ tí wọ́n ṣe ọlọ́run wo sí o ní tọ́lọ́run ló yẹ kó kí ni àbẹ́mi tí mo dẹ lóko o ohun tí wọ́n fún yẹn tẹ̀ta ló fún ẹ ṣe bọ́lọ̀ ló fún ẹ ọlọ́run ló fún ẹ ọlọ́run tó wá fún ẹ yẹn ló yẹ kó wá pé ọlọ́run mà ṣe ọlọ́run ẹni yẹn tó kọ́kọ́ dúpẹ́ fún náà alhamdulillah ọlọ́run àtúláṣà ọlọ́run ṣe lẹ́yìn tó kí ọlọ́run tó bá kí ẹ̀ mú ní kó gbà o àmọ́ tó o bá ṣoore fún yẹn láyé nínú ọlá tọ́lọ́run bá dẹ tẹ́nì yẹn bá dúpẹ́ fún ẹ̀ wọ́n máa dúpẹ́ fọlọ́run ni wọ́n á sọ fẹ́ni ẹ̀kan kó má dúpẹ́ fún mi fi mí lọ́rùn lẹ̀ jẹ́ máa bọ́ ọlọ́run ló máa dúpẹ́ fún má dúpẹ́ fún mi torí ọlọ́run ló fẹ́ mi náà tó lé kémi náà fún un àmọ́ tó o bá fi wá dúró lórí pé èmi ni ìwé mi mo ṣe tí ọlọ́run bá fún ẹ ní ìgbàdí lásán tàbọ́kọ̀ fẹ́ ọwọ́ atẹ́gùn kọjá létí rẹ lásán ìwọ ló sì mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ ohun tó sì ń ṣẹlẹ̀ yẹn ó máa wò pé kí ló ń ṣẹlẹ̀ báyìí wọ́n ṣe tó lè yá ti àléhìn àyàtò zadatuhum imana tó bá tún máa ń ka ọ̀rọ̀ lọ́hùn tàbọ̀ ń sọ̀rọ̀ lọ́hùn létí wọn ọkùnrin máa ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ìjọ tó ò tí ì lówó lọ́wọ́ mọ́sálásí ló máa takú sí ìjọ tó ò tí ì lówó lọ́wọ́ ṣọ́ọ̀ṣì ló máa takú sí wọ́n ló máa ń gbálẹ̀ ṣọ́ọ̀ṣì wọ́n ló ń fàgé mọ́sálásí ìjọ tó lọ́hùn wá sọ pọ́ ládé rán pé ẹjọ́ mi ráyà tí máa kínú mọ́sálásí yẹn dẹ́tì ó dẹ́tì inú lẹ́gàn òrírun kí mọ́ wọn ó dàbí àpèjúwe ẹnìkan ẹni náà ọlọ́run ní kí nǹkan náà wá há gan àwa bọ́ sínú mọ́sálásí agbálẹ̀ mọ́sálásí afọ mọ́sálásí anulẹ̀ afàgẹ́ àṣẹ gbogbo ó wá ṣe fá ìmọ̀ye oṣù tọ́lọ́run òwò bí tó wà níjọ́ tọ́lọ́run wá dé lẹ́ẹ̀kan náà ọlọ́run wá gbé iṣẹ́ fún débi pé wà á rí àyè mọ́ kò ráyà ti ṣe kinní yẹn mọ́ ó wá díjọ́ kan mọ́ wá pè mo ní ẹni yìí orí tọ́lọ́run ṣe fún ẹ yìí orí ẹ̀dẹ́ sí lélẹ́yìí kì í ti ìṣòro kì í ṣòro ọlọ́kàn fúláṣì ẹ̀ wò ni pé yóò mórí bí ò ní mórí mo ní bó tiẹ̀ jẹ́ ọjọ́ kan tó fi ń wà nílé tó jẹ́ Sunday yẹn máa kọ̀ntínú iṣẹ́ yẹn kọ́nà ń lè gbóre gidi wá ó ní ẹ̀wọ̀ tí mo ti Sunday mo fi ń sinmi ó máa ń rẹ̀ mí ó máa ṣe gbá kan ó ṣe gbá kan àbáwòrán ọlọ́run wa ṣoore yẹn láìmọye ọjọ́ láìmọye oṣù tẹ́kọ̀ tí mo bá ọ̀làdé wà láàrúkọ àmọ́ fi ọlọ́run búra pẹ̀lú tí mo sọ yìí ọjọ́ kan náà lọ́lọ́gba gbogbo rẹ̀ yàtọ̀ láti ṣe àdúgbò wọn lọ́ọ́ ti gba gbogbo ẹ̀ padà lọ́wọ́ ó wá padà sí square one ó bá gbé ọlọ́run tóbi lọ́dọ̀ ẹ̀ ó wá padà sí square one torí pé kí ni ìgbà tó ń wá ọlọ́run yẹn ó kó fara gbolẹ̀ fọlọ́run ọlọ́run wá dé ọlọ́run wá kọjú rẹ̀ sí wọ kó wá kẹ́yìn burúkú sọ́lọ́run ọlọ́run ní definitely mo flash yẹn ni ló ń ṣèmi pẹ̀lú ẹ̀ náà ọlọ́run dẹ̀ lọ́lá kékeré ta ló bọ́ lẹ́nu ta ló ti fún lóúnjẹ lẹ́nu ó wà bọ́ta aláìníláka ìpọ́jú náà àwọn èèyàn ó wà gba Ṣàngó lọ àìkó gba Gégé lọ ó wà ṣe 10 naira àbí 20 naira ó máa ha ó fóní bára ó máa ha àwọn yẹn máa ṣe dákàdédé ó máa túrù bẹ́ẹ̀ ni mo lọ ṣe sàárà ni sàárà rẹ ò lè gbà ọmọ àbúrò ẹ̀ wà ní tí o ti jẹ kankan látàrọ̀ kó o yẹn kó fi jẹun ó wá ń ṣe ń ta ó dánlé wọ́n tó bá ti dánlé tẹ́kọ̀tà ló ti ń da ọlọ́run ò gba sàárà rẹ o kò gba sàárà rẹ ò wúlò rárá ẹni ẹjọ́ ń gbé ládùúgbò orí ká ẹni yóò dẹ̀kùn díẹ̀ ká tó fún ó tó fẹ́ lọ kó fún níbàrà ẹ̀ kọ́kọ́ dùn ún nínú kó tó lọ hùn sówó gidi ló ti ẹ̀kọ́ lẹ́yìn gan kò fún níbàrà 10 naira ló bá kan gbàgbà yóò gbàgbà ẹni yóò jù sápò náà ni àdúrà tán bẹ̀ náà nù wo dọ́dọ̀ oníbàrà yìí mo fẹ́ sọ̀wọ́ de yìí gba 50,000 kí ló fẹ́ máa fi ṣe jẹ́ ìyẹ́ kò nù bí wà lọ bá wá pèsè kan má tọrọ owó mọ́ gba 50,000 máa fi tó bá ti ń lọlẹ̀ máa pè mí màmá yà bẹ́ẹ̀ dá sí oore ló ṣe yẹn o òun náà ṣe kí ni atúrò àwọn èèyàn tó ti fẹ́ jáfàdé lára èèyàn mélòó ló ti fàdídé àbíkọ́ ẹ̀dójú agbo àwọn olórin ibẹ̀ ló ti máa lọ náwó olórin tí ó mọ̀ nígbà táyé rẹ̀ bàjẹ́ tí ò da fún ẹ olórin tí ò dẹ mọ̀ tí ò mọ̀ nígbà náà òun ló wà níjọ́ tó wá dẹ́ náà ń gbọ́dọ̀ olówó fowó ra yìí ni ó wá bọ́ síwájú ló ń náwó ebi sì ń pa àwọn fámìlì ẹ ebi ń pa àwọn ẹbí ẹ àwọn ẹbí ó máa wú ẹ lọ́ọ̀kan báyìí pé lágbájá náà ń kì í àìmí náà kì í yẹn èpè náà sẹ́fẹ̀ wọn ṣàdúrà fún ni wọ́n mú ìpele ẹ lọ́wọ́ nítorí pé nígbà tó lọ́n dọ́dọ̀ ẹ tó ti gbàgbé lọ́hùn
má gbàgbé Ọlọ́run torí pé kí ni àwọn tó bá dúró tọ́lọ́run gangan tó bá gbórúkọ Ọlọ́run tàbọ̀ gbọ́ mi tó ti yin lọ́hùn àbọ̀ gbọ́ pẹ̀lú lásán ìwọ tó náà ti tẹ́ lọ́rùn gangan ìwọ ló yẹ kó o bọ́ mọ́sálásì Ọlọ́run ní fásitì láti máa ń tún fún àkíyèmú sọ́láàtà nígbà ọkùnrin ti balẹ̀ yìí kí lílé tó wà tó kírun ẹni tọkùn wá balẹ̀ ló wà wájú Ọlọ́run ò sì gọ̀ ẹni tọkùn balẹ̀ lẹ́bàá ṣọ́ọ̀ṣì àwọn náà máa gbé túlẹ̀ ṣọ́ọ̀ṣì sí èmi á máa sọ irú wọ̀ràn dandan yìí kò yẹ kí wọ́n fi ẹjọ́ yìí wọ́n á fi ẹ ṣe bàbá àdínì tí ó mọ fatia bàbá àdínì tí ó mọ bí ó ń kọjú sí kírun bàbá àdínì tí ó mọ iye rákà tó ń kí lásùbá wọ́n sì fi ẹjọ́ bàbá àdínì orí ibu ló jẹun ṣé wọ́n lè nǹkan tẹ́yìn fún wọn jó yẹn ń ṣe ìyẹn rẹ̀ wúlò ó wà lára gbogbo àwọn àfáà iná wúlò ẹ lọ yí padà ẹ yé fi irú àwọn èèyàn jagunjagun bá ìjòyè mọ́ ẹni ń gbálẹ̀ mọ́sálásí ẹ fi jẹ̀yà àdínì adolówó ẹ fi jẹ̀yà àdínì káwọn èèyàn lè mọ̀ pé Ọlọ́run dé ẹni gbàdé mọ́sálásí ẹ fi jagbèsè ga àwọn tó ń tún mọ́sálásí ṣe tí ò ní yẹn ẹ pè wọ́n léèyàn ẹ mọ̀ wá polówó léèyàn èlówó tí ò jámọ́ nǹkankan olówó wà wá mọ́sálásí irú wọn máa bọ̀ yídì ẹ wà fàyè lẹ̀ sáyẹ ayé nìkan wà mọ́sálásí ẹ wà fàyè olówó lẹ̀ ẹ ń gbé bá ti ń lọ wọ́n fún mi lọ́ndẹ̀ ta sọ owó tí ò lálẹ́ bọ̀dẹ́ kà bó ṣe gbà wa ala rabbihim yatawakkalun tó ẹ bá àwọn tọ́lọ́mù bá ti dá lóhùn iná sí àwọn irú wọn lẹ́bàá mọ́sálásí tó ń fara gbolẹ̀ sọ́dọ̀ irú wọn bẹ́ẹ̀ ní ẹ máa fi joyè kò ríra ẹ ẹni bá ti rí rẹ ẹ má fi joyè o ẹni bá ti rí rẹ ẹ má fi jẹ nǹkan kan torí kò mọ lọ́hùn àìwá mọ lọ́hùn yìí ló wá mú ẹ ló fi wọ́n sáré kiri torí pé kí Ọlọ́run ní fàyín tàwọn lọ́wọ́ fàkúlẹ̀ àsìbí ọ̀wọ́ tẹ́nì yẹn bá sọ pé òun ò ṣe mọ́ olówó yẹn tó lówó yẹn rọ́bìṣì ẹ̀dánù tó wó ẹ̀ kó o wúlò pẹ̀lú owó rẹ̀ èyí ò kírun kò bá ń ṣẹ̀sì mọ́sálásí àmọ́ tẹ́ bá ti ní náwó ṣe ẹ wà lọlé ẹ máa lọ ka yàsí ẹ máa lọ kọ́ dídí kùránì fún ẹni tó yẹ sọ dídí kùránì fún kó dolówó tí ó nà sójú ọ̀nà tọ́lọ́hùn kan ẹ ní ṣe kankan fún ẹ máa lọlé olówó torí kẹ́ ẹ lérí nǹkan gbà tó ń tẹ́kí ni mọ́tò ìmùtà wọ́n máa tẹ ìmùtà ń tẹ́ ẹ fẹ́ jẹ ń tẹ́ ẹ fẹ́ mu ń tẹ́ ẹ fẹ́ jẹ ń tẹ́ ẹ fẹ́ mu ń tẹ́ ẹ fẹ́ lò owó lásán lẹ wá lọ́bẹ̀ o ẹ wọ́ lọ́hùn lọ Ọlọ́hun sì béèrè lọ́wọ́ yìí náà irú àwọn ẹni ní ìsìn ẹja yàn dá wọn fàyín táwọn làwọn tó bá pẹ́yìn dàgbé nígbà tí ò lówó lọ́wọ́ dáadé ńgbò wá lówó yẹn ẹ rọ́bìṣì ẹ̀ tówó ẹ má yà lé ẹ̀bẹ̀rẹ̀ kankan ó fẹ́ fún yín gan ní àfẹ́ tó o bá ti wọ́n kírun mọ́sálásí àgbò lọ́wọ́ ẹ̀ tá a bá ti rí ẹ lójú ọ̀nà tọ́lọ́mọ mọ́ kówó rẹ lọ kò lágbàríkà irú àwọn oníbẹ̀ yẹn náà sàátù jírí ẹ̀mí wọn sínú ẹ̀sìn àwọn alákọ̀ọ́ bọ́n ṣe ń ná owó àkọ́ bọ́n ṣe ṣe gbogbo ẹ̀ àmọ́ tẹ̀yìn bá ti gbowó tọkọ̀ tí ti balẹ̀ ẹ ti fún wọn lẹ̀ ẹ wà jẹ́ni ẹgbẹ́ kan ìpínlẹ̀ náà lọ́wọ́ ní fakúlẹ̀ àṣìbí ọ̀la tó bá lọ ẹ̀sọ́ kọ́ lọ́hùn tómi wà láwọn lọ́hùn sì tó wà ìwọ náà tó lọ́jọ́ kò síwájú ilé olówó tó lọ́kọlẹ̀ kò tó wá dẹ́ ẹgbẹ́ ńbẹ̀ látàárọ̀ dalẹ̀ ó lọ́lọ́hùn o tó o bá ti ní ọlọ́hùn òní déwájú ilé olówó o òní dé yàrá olówó ìwọ náà olówó ní ẹ̀yà rẹ̀ ò ń jẹun bó jẹ́ gàrí ló mu olówó ní ẹ̀hún o ò sábẹ́ gádà o ò ń sunú abẹ́ ìbìkan ló ń sun olówó ní ẹ̀hún ìwọ náà aṣọ ló wọ o ẹ̀ ṣàkíyèsí o kó má ní ju méjì lọ wà lẹ́tàlẹ́ olówó ní tó ló ń padà bọ̀ wádà tó bá dòtò lọ́wọ́ ó wá lọlé olówó kan wá débẹ̀ olówó ni ẹ jọ àwọn ọmọ tó mọ ní kó bá ń fọ mọ́tò ẹwẹ́ pé mọ́tò ọlọ́kọ̀ ọ̀jà ẹ sá àdẹ̀rẹ́ tó lè fọ́ ń bí wọ́n lọ́dọ́ fẹ́ sọ̀rọ̀ sí yẹn o ó wá fagbalagbó ó fi wú ara rẹ ó máa fọ mọ́tò fọmọ nú ẹ ó tún wá fọ̀tọ́ yẹn kí lè bá wọn náà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ para alọ́tún lámì ráyè báyìí àbùkù kàn ọ́ má tara rẹ lọ́pọ̀ mọ́ dúró ti Ọlọ́run tó bá dúró ti Ọlọ́run Ọlọ́run sì tu ẹ̀ fàyín táwà láwọ́ tó bá pẹ́ ìdá tó lówó sọ pé òun ò rí ẹ̀ wọ́n náà sọ pé ò rí fákúlẹ̀ àṣìbí ọ̀la sọ pé Ọlọ́run tó mi o sọ pé Ọlọ́run tó mi Ọlọ́run tó mi àṣìbí ọ̀la tí wọn náà bá lè máa ṣe bẹ́ẹ̀ tó bá wíwẹ̀ wàhálà Ọlọ́run sì tu ẹ̀ àṣìbí ọ̀la ò la ilaha illa Ọlọ́run kò sẹ́lòmí o ìwọ níwájú o ìwọ ní lọ́tún wá sùkú sọ́lọ̀ lọ́rùn Ọlọ́run mo ti gbé mi délé olówó mi dọ́dẹ̀ nìkan kan tọrọ ìwọ ni mo ń tọrọ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run wá ṣàánú torí ẹni tọrọ àánú lọ́dọ̀ èèyàn lè disappoint yẹ àmọ́ tó bá tọrọ àánú lọ́dọ̀ Ọlọ́run á lọ jèrè ẹni yẹn wá bá ẹ tó tú láàsì ni fúnra ẹni yẹn gan ló máa wẹ ẹ̀kọ́ pé wá gbà mo fẹ́ ṣe é láàánú yóò sì máa ṣe é láàánú ní Yorùbá fi sọ pé ẹni tó wọ́n ní àjùmọ̀bí ò kan tàánú o ẹni tó lọ́hùn bá rán sí mi ló ń ṣe ní lóore orí àwọn Yorùbá pé púpọ̀ Ọlọ́run kó kí àwọn bàbá tán ti lọ wọ́n ní àjùmọ̀bí kò kan tàánú àmọ́ ẹni tó lọ́hùn bá rán sí mi wọ́n sọ pé èèyàn tọ́lọ́hùn bá rán sí mi wọ́n sọ pé èèyàn ẹni tọ́lọ́hùn definitely Ọlọ́run ló rán yàn sí yàn bọ́láwọn ò bá ti rán yàn sí yàn kó o ṣe jù bẹ́ẹ̀ lọ o ò lè rán náà lọ́mẹ̀ ó wá ní kí ni alẹ́ yìí tawakkaltu Ọlọ́run kò ní mo gbára lé o yẹn ni pé kí ni gẹ́gẹ́ bí àkọlé wa
ta ló yẹ ká gbójúlé, ta ló yẹ ká fẹ̀yìntì, ta ló yẹ ká mú dúró alayhi tawakkaltu pé ọlọ́run ìwọ mo gbára lé lórí àìní mi náà, ìwọ mo gbára lé lórí àìjẹ mi náà, ìwọ mo gbára lé. ọlọ́run sì padà yí padà sí dáadáa torí man daqqal baba yuftah, ẹni bá kọlẹ̀kùn gbà lójú kan wọn náà ṣì fún wọn, kọlẹ̀kùn ọlọ́run dáadáa wà lọ́wọ́ sì ṣì fún wọn. ibi tó ti ń kan yẹn lọ́wọ́ sọ kí ni lágbájá ń fẹ́, kí ló ń fẹ́, ọlọ́run sì máa dá ẹ lóhùn wa huwa rabbul arshil azim torí ọlọ́run gbogbo tó tẹ́ nítẹ̀ nínú ọlá láyé ọlọ́run lórí gbogbo ẹ̀ ọlọ́run ló tẹ̀ fún yàn. jẹ́ wàá fi kan kún olówó tó ń ṣe báyìí ládùúgbò yìí kóhùn lówó lọ́dún yìí kò ní kankan o tọ́lọ̀ ní gbogbo láti gbogbo èèyàn nínú ayé ìpátá gbogbo láti kálukú wá ní gbogbo látà ní ó ní òun wá kójọ sójú kan báyìí ó wá fẹ́ ṣàpèjúwe fún wa ó wá ní òun wá gbogbo ọlá tòun pé kóhùn fi ọlá òun wé òkun bókun ṣe tóbi tó tuntun máa ń ru yẹn ọlọ́run ní ká ọlá mi bó ṣe rí nù ọlá gbogbo wa tí gbogbo wa wá ń lò inú ọlọ́run tá à ń pín mọ́ra wa lọ́wọ́ lẹ́nìkan tó ṣe báyìí lẹ́nìkan ṣe kíní kan yẹn olówódà ẹ̀gẹ́ bí ká mú abẹ́rẹ́ ká tìbọ̀ ní òkun yẹn ká wá yọ sọ pé abẹ́rẹ́ yẹn ó drop omi kékeré tó ó ní tó kọ́ lẹ́nu abẹ́rẹ́ yẹn ńlá ohun tá a ṣe rí lónú ayé tá a ṣe ṣe fàrí fúnra wa lẹ́gbẹ́ mi pẹ̀lú rẹ̀ ẹja mú ọlọ́run lọ́kùnkúndùn tá a bá ti mú ọlọ́run lọ́kùnkúndùn àní ní problem àní ní kankan lórí allazina sabaru wa ala rabbihim yatawakkalun ẹni bá lè ṣe sùúrù pẹ̀lú ọlọ́run tó ṣe sùúrù pẹ̀lú ọlọ́run tó takùtọ̀ ọlọ́run lọ́rùn ọlọ́run sọ fún wọn ó dùn tì wá ọkàn wọn ó sì balẹ̀ àní níṣòro àní dà ọlọ́run ní dèbè pẹ̀lú ẹ̀láàmù ọlọ́run ṣe dáadáa fún wa iléeṣẹ́ wa OJB TV ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lábẹ́ olóòtú mi aṣíwájú ọlálẹ́kan àkànjí adémẹ̀tọ́ ilé èyí tawílẹ̀ náà ọlọ́run tó ṣe wá láǹfààní láyé ìjọ ògbéjà àdìgbàmọ̀ lábẹ́ ètò wa náà ni mùsùlùmí òdodo náà mú wa ní ìjọ mẹ́jọ náà ni pẹ̀lú ògbólọ́hùn ní ìjọ mẹ́jọ náà á tún pàdé pẹ̀lú àlàáfíà àti ìdùnnú àwa láàmà wá ẹ̀yin náà lẹ́ẹ̀ma bá a pàdé ra pẹ̀lú ayé àti ìdùnnú ẹ̀mí ọmọ yín náà ni Abdul Fatai Abdul Yeqeen Az-Akawy omi ló ń lò wáyé lálẹ́ kọ́ máa sọ̀rọ̀.